ọmọ nàìjíríà ẹ gbà mí o, mo ṣe ké pe ọmọ nàìjíríà o, mi ò ní agbára, mo ti kó àwọn ọmọ ẹjírẹ mo ti sá síbi, mo ti sá sọ̀hún kó tó rí pé ọ̀tá Sunday wá ṣe kinní o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin ọmọ nàìjíríà, ẹ̀yin ẹbí mi náà, ẹ gbà mí o. ẹ̀yin ọmọ nàìjíríà tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáńláyé, ẹ wo Sunday, ẹ wo alàgbà mi, ẹ wo ẹ̀gbọ́n Sunday tí ó wà lẹ́yìn, ẹ wo mọ́mì wọn. Inú ìbànújẹ́ ọkàn ni ọ̀tá wọn wà. Ẹ̀yin náà ni ẹ ti ń ṣe bọ̀ ní àtijọ́ ọjọ́ yìí. Ẹ ran ìdílé alàgbà mi lọ́wọ́ tí a lè pè wọ́n ní olórí ẹbí alàgbà Samson Adéyẹmí àti mọ́mì wọn àti àbúrò wọn Sunday kìíní. Sunday Ògúnsanwó. Sunday Ògúnsanwó. Ẹ̀yin ọmọ Ògúnsanwó ní ìlú Ẹ̀pẹ́, ẹ ran ọmọ yìí lọ́wọ́. Ẹ má jẹ́ kí Sunday, ẹ má jẹ́ kó kú sí orí ààrẹ yìí. Kí ni ìnilára ṣe ẹ gbọ́? Kí ni àmọ̀ tí Sunday fẹ́ dà fún orílẹ̀-èdè yìí ní ẹ̀yìn ọ̀la? Ó ń dùn mí gan-an, ìtàn yẹn ń dùn mí nítorí egbò kan yìí wà níbí báyìí náà. Ní ọwọ́ ìsàlẹ̀. Bẹ́ẹ̀ni, omi abẹ́rẹ́ yẹn òun là ń fi sí. Egbò yẹn ṣé ọjọ́ ìgbà abẹ́rẹ́ tatanus báyìí? Mo ò gba abẹ́rẹ́ tatanus. O ò gba abẹ́rẹ́ tatanus? Ewu gidi leléyìí, torí pé egbò yẹn kòkòrò tatanus ò gbọdọ̀ balẹ̀. Kòkòrò tatanus, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa, ẹ ṣàánú Sunday Ògúnsanwó. Báwo ló ṣe wá ń jẹ, báwo ló ṣe ń mu? Bí ń jẹ bí ń mu, gbogbo àwọn ẹbí mọ́mì mi ni wọ́n pè, ṣùgbọ́n wọn ò ṣe kankan. Àbọ̀dá mi ló ń gbọ́ gbogbo báyé ń jẹ báyé mu. Bọ̀dá mi náà wọ́n ti jẹ gbèsè káàkiri ìlú, gbogbo wọn náà wọ́n ń sọ̀rọ̀ sí wọn. Sunday. Ó tún wá ṣe mí láàánú wípé àwọn tó ń sọ̀rọ̀ tó ń comment wípé mo máa ṣe gbé family mi wá sórí internet. Ẹlòmíì mo béèrè 2000 lọ́wọ́ ẹ̀, wọ́n sọ pé àwọn ò ní. Ẹlòmíì lásán kò mo béèrè data gan lọ́wọ́ ẹ̀ pé at least kí n fi message àwọn kankan tí mo lè béèrè owó lọ́wọ́ ẹ̀. Ẹlòmíì sọ pé òun ò ní. Gbogbo ìgbà tí accident yẹn ṣẹlẹ̀, ìjẹ́ṣẹ́ dáàdi yín gbọ́ nǹkan kan sí? Dáàdi mi gbọ́, á pè wọ́n, dáàdi mi gbọ́ ṣùgbọ́n wọn ò ṣe kankan. Dáàdi mi ló fà á tí mo fi kàwé mọ́ nítorí wọ́n ní kí a máa ṣe, kò sí ṣéǹjì fún mọ́mì mi kó tó rán wa lọ school nígbà yẹn. Nígbà tí a máa dẹ̀ lọ máa lọ school ọ̀hún náà, dáàdi mi máa lé wa padà lọ́nà school. Iṣẹ́ olùwakọ̀ lẹ́yìn ìgbà yẹn? Télọ̀ ni mí, mọ́mì mi fi mí sí ẹni tí mò ń kọ́ṣẹ́ ní Ṣàgámù, ibẹ̀ ni mo ti ń lọ síbi iṣẹ́. Ibẹ̀ náà ni mò ń gbé, ẹni ẹ ló gbà mí sọ́dọ̀. Ok, ṣé o ti wá gbà yìí lẹ́nu iṣẹ́ télọ̀ yẹn? Mo gba ẹ̀yìn náà ni mọ́mì lọ́ní fi kí n wá sí Abẹ́òkúta. Ó dẹ̀ mọṣẹ́ yẹn dáadáa, ó mọṣẹ́ yẹn dáadáa. Ó dá mi lójú mọ́. Ó mọṣẹ́ yẹn dáadáa, díjú. Bẹ́ẹ̀ni sà. Ó mọṣẹ́ yẹn dáadáa. Bẹ́ẹ̀ni sà. Àwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ṣé ó yẹ kí Samson kó gbé ẹbí ẹ̀ sórí orí ayélujára? Nígbà tí yóò gbé ẹbí ẹ̀ sórí ayélujára, nígbà tí wọ́n ń pè yín fún ìrànlọ́wọ́, ṣé ẹnì kankan dìde sí i? Ó túmọ̀ sí wípé ẹ ń fẹ́ kí ìdílé Sunday, ẹ fẹ́ jẹ́ kí Sunday kó ṣaláìsí ni, ẹ fẹ́ jẹ́ kí Samson Adéyẹmí kó bógun lọ ni, ẹ fẹ́ jẹ́ kí mọ́mì wọn kó ronú kú ni. Nǹkan tí ẹ torí ẹ̀ sọ wípé ṣó yẹ kó jáde, kò yẹ kó sọ̀rọ̀. Ẹni mélòó nínú yín ló dìde ìrànlọ́wọ́ fún alàgbà Samson Adéyẹmí? Ẹni mélòó ló dìde fún alàgbà Sunday Ògúnsanwó? Ìwé mélòó ni wọ́n kà? Jáde SS2. SS2. Bẹ́ẹ̀ni. Kí ló tó lọ́mọ? Ìgbà tí ó ti di pé agbára yẹn ibi tó dé nìyẹn, so. Tó yẹ pé mọ́mì yín nìkan ló ń rán yín lọ sí school. Iṣẹ́ wo ló wá kọ́? Mo kọ́ iṣẹ́ kankan. Ẹ kọ́ ọ̀rọ̀ mọ̀mọ́. Yes sir. Kí ni orúkọ yín? Orúkọ mi ni ìyá Samson, ìyàwó Gbẹ́bàmọ́ ní ìlú Ẹ̀pẹ́ ní Ìgbòoyè. Ìyàwó Gbẹ́bàmọ́. Bẹ́ẹ̀ni. Ní ìlú Ẹ̀pẹ́ ní Ìgbòoyè. Ìgbòoyè. Bàbá Sunday, òun rí wa ń sìn yín o, ọmọ ẹ̀ lélẹ́yìí o, torí ẹ̀yìn ọ̀la ẹ̀ lélẹ́yìí, 33,000 ló sẹ́ǹdì sí wa,
à ń kọ sílẹ̀ bó ṣe ń sẹ́ẹ̀dì ẹ̀ 5,000 kí ni 5,000 ṣe tó ṣe ní ayé ìsinyìí ní ọmọ nàìjíríà ẹ gbà mí o mo ṣe ké pe ọmọ nàìjíríà o mi ò ní agbára mo ti kó àwọn ọmọ ẹjírẹ mo ti sá síbi mo ti sá sọ̀hún kò tó rí pé ọ̀tá Sunday wá ṣe kínní o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ẹbí mi náà ẹ gbà mí o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wà ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí ẹ̀yin ẹ̀yẹ wa tí ẹ bá wo ẹ̀gbẹ́ mi báyìí ẹ rí i pé arákùnrin kan wà ní ẹ̀gbẹ́ mi ọ̀wọ́n ni ẹ̀gbọ́n wọn wá sórí ètò wa tí wọ́n wá ṣàlàyé pé wọ́n ní ásídẹ́ǹtì ní ìtàn nígbà tí wọ́n wá ṣiṣẹ́ ní ìlú Abẹ́òkúta títàn wọ́n ṣẹ́ sí ọ̀nà méjì ẹ̀gbọ́n wọn náà ni ó wọ aṣọ sẹ̀lẹ̀ tí a mọ̀ sí alàgbà Samson Adéyẹmí ọ̀dọ̀ àbúrò wọn tó lásídẹ́ǹtì tí ìtàn ẹ̀ tó kán sí méjì ẹni wá jíjẹ mímu lọ tó wá pàdé nǹkan mi lójú ọ̀nà ṣùgbọ́n àwọn àgbàlagbà máa ń pòwe pé ikú tó bá yẹ kó pani tó bá ṣe ní fìlà ẹ jẹ́ kí a máa dúpẹ́ bẹ́lẹ̀ yìí ó bá ṣe bẹ́lẹ̀ yìí bá ṣe kí nìkan tí a fẹ́ bá Ọlọ́run rò torí ẹ̀ náà la ṣe tẹkọ̀ létí tí àwa bá arákùnrin náà nílé ká lè wàá fojú ara wa rí pé ṣé lóòótọ́ ni nǹkan ṣẹlẹ̀ àbí irọ́ ni ẹ̀gbọ́n ẹ̀ ń pa arákùnrin náà ni ó wà ní ẹgbẹ́ mi ìtàn wọn náà tí ó ṣẹ́ òun náà ni ẹ̀ ń wò yẹn Ọlọ́run má jẹ́ kí a wà nínú ìnira láti oṣù kọkànlá ọdún tó kọjá lárákùnrin ti wà lórí ìjókòó wọn ò lè dìde àti jẹ àti mu ó mà di nǹkan ìyá nìkan ni ó dúró kọ́lọ́ ń jẹ́ kí abiyamọ kó jèrè ọmọ òun gbogbo ẹ̀yin tí ẹ wà ní gbogbo àgbáláyé Ọlọ́run á jẹ́ kí gbogbo wa kó jèrè ọmọ òun kò ní sẹ́nì kankan nù wa tí aráyé máa tọrọ owó fún òun náà ni ìnira pọ̀ torí ẹ̀ náà ni ó jẹ́ ká wá ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin wa ẹ káàsán ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ káàsán sá. ẹ bá a dárúkọ yín fún àwọn tó ń wà lé. orúkọ mi ni Ògúnṣọwọ́ Sunday. Ògúnṣọwọ́ Sunday kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí yín tẹ́ fi wà ní orí ìjókòó báyìí. ibi iṣẹ́ náà ni mò ń lọ ní ọjọ́ náà ní ọ̀kadà ti gbá mi. ọ̀kadà gbá yín. bẹ́ẹ̀ni sá. níbo ni ọ̀kadà yẹn ti gbá yín. ibi tán ni sá ní mi ti déwájú ibi iṣẹ́ gangan. ibo ni ibi iṣẹ́ yẹn. ọ̀nà bára ni sá. ọ̀nà bára ok ẹ déwájú ibi iṣẹ́ gangan kọ́kadà yẹn tó gbá yín. bẹ́ẹ̀ni sá. ọ̀nà mélòó wá ní ìtàn ìṣẹ́ sí. ọ̀nà kan ni sá. ọ̀nà kan ló ṣẹ́ sí. bẹ́ẹ̀ni sá. ṣùgbọ́n àwọn agbọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín ṣe sọ nínú fọ́nrán pé àwọn ọ̀gá abiṣẹ́ yín wọ́n gbìyànjú láti san owó títọ́jú ẹsẹ̀ yín. báwo lẹ ṣe wá ń jẹ báwo lẹ ṣe wá mu. báyìí ń jẹ báyìí mu ọwọ́ bọ̀dá mi náà ló kù sí nítorí bọ̀dá mi náà ni. kí lorúkọ bọ̀dá yín náà ẹ dárúkọ wọn. bọ̀dá mi ni Samson alàgbà Samson Adéyẹmí lórúkọ wọn àwọn náà lọ ń gbọ́ ju báyìí ń jẹ báyìí mu nígbà tí kò sí ṣéǹjì lọ́wọ́ wọn lọ́nà yìí wọ́n yìí bá fẹ́ bá àwọn Nàìjíríà ń pé kó gbà wá ní pé àti jẹ àti mú pé ó nira. ó nira mọ́mí ni wọ́n wà ní ẹgbẹ́ ìwé mélòó lẹ kà. JS1 ni mo ti jáde. kí ló dé tí ẹ kàwé mọ́. dádì mi ló fà á tí mo fi kàwé mọ́ nítorí wọ́n ní kí máa ṣe kò sí ṣéǹjì fún mọ́mí mi kó tó rán wa lọ skul gbà yẹn nígbà tí amadé ló máa lọ skul ọ̀hún náà dádì mi máa lé wa padà lọ́nà skul. kí ló tán lé yín padà lọ́nà skul. nítorí ọ̀hún àti mọ́mí mi wọ́n jọ ń jà. wọ́n á lé yín padà lọ́nà skul. pẹ̀lú ẹ̀mí àtàntí mi. àǹtí náà ló wà lẹ́gbẹ̀ẹ́ wa ló wà lẹ́yìn. àwọn mẹ́ta ni mọ́mí mi bú fún dádì wa. ok. ìkan wà ní Nasarawa. ok. ìkan wà ní Nasarawa yẹn náà ti sanwó ó ti sún wọn. ẹ má ké Ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ yín níbi ọmọ bó ni dádì. ọmọ Ẹ̀pẹ́ ni sà. ẹ gbójú sókè ọmọ Ẹ̀pẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ni sà. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. dádì mi ọ̀kadà ló ń wà ṣùgbọ́n ọ̀kadà tó ń wà yẹn náà òun náà ni wọ́n fi ní lórí wọ́n ń talẹ̀ náà. wọ́n tún ń talẹ̀ náà. wọ́n tún ń talẹ̀. ṣé kìí ṣe pé ẹgó yẹ pé torí mo béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n yín alàgbà Samson kó má jẹ́ pé bóyá irọ́ ni mọ́mí yín pa ọ lè máa ti góye pé bóyá àwọn kan ni wọ́n bí yín fún àbí ṣé ẹ rí nǹkan kan bẹ̀ pé bóyá bákan. mo ò rí mọ́mí mi yàn lè gbogbo báyìí wà ń bẹ mọ́mí mi yàn lè ibèbè náà ni mọ́mí mi wà ó lè dá mi lójú. gbogbo ìgbà tí accident yẹn ṣẹlẹ̀ ìjẹ́ṣẹ́ dáàdi yín gbọ́ nǹkan kan sí. dáàdi mi gbọ́ á pè wọ́n
dádì mi gbọ́ ṣùgbọ́n wọn ò ṣe kankan. nígbà tí wọn ò ṣe nǹkan kan ṣáwọn ẹbí wọn kankan gbọ́ sí ọ̀rọ̀ yìí. a pe àwọn ẹbí wọn kankan. Ìpìlẹ̀ wọn ṣé ìwọ ni ò pọ̀ wọn ẹbí kankan o ò mọ̀ bóyá mọ́mí pọ̀ wọn ẹbí tàbí ẹ̀gbọ́n ẹ̀ pọ̀ wọn ẹbí kankan. wọn ò ná ìdí ṣùgbọ́n wọn ò dá sí i. dádì mi náà láti ìgbà tí wọ́n lè sọ pé wọ́n ń ṣe náà 33,000 nínú gbogbo 150,000 150,000 tó ní ká san 300,000. fọkànfà wálé fọkànbalẹ̀ Ọlọ́run ní ṣe tiẹ̀ nígbè Sunday ṣé orí kọ́ndíṣọ̀n tó wà yìí gbójú sókè kọ́ndíṣọ̀n tó wà yìí ó gbọ́dọ̀ máa sunkún o gbọ́ torí bó ṣe ń ṣe yìí gangan ó máa jẹ́ kí kó máa fẹ́ máa bu nǹkan kan sí ọkàn mọ́ mi o ti gbọ́ wo kọ́ndíṣọ̀n tẹ́gbọ́n náà ṣe wà mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á gbé ẹ dìde ní ayọ̀ àti àlàáfíà o tó ọmọ ọdún mélòó báyìí. 17 years ni mí sà. mo ti dúró tí mo ti lọ school mọ́. tó o ti lọ sí school mọ́ iṣẹ́ olùwakọ̀ lẹ́yìn ìgbà yẹn. télọ̀ ni mí mọ́mí mi fi mí sí ẹni tí mò ń kọ́ṣẹ́ ní Ṣàgámù ibẹ̀ ni mo ti ń lọ síbi iṣẹ́ ibẹ̀ náà ni mò ń gbé ẹni ẹ ló gbà mí sọ́dọ̀. ok ṣé o ti wá gbá ìlẹ̀nu iṣẹ́ télọ̀ yẹn ni. mo gba ẹ̀ náà ni mọ́mí náà ní fi kí n wá sí Abẹ́òkúta. o dẹ̀ mọṣẹ́ yẹn dáadáa o mọṣẹ́ yẹn dáadáa. ó dá mi lójú o mọṣẹ́ yẹn dáadáa díjú o mọṣẹ́ yẹn dáadáa. Ọlọ́run á ṣèkún ìdáyọ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáláyé ẹ wo Sunday ẹ wo alàgbà mi ẹ wo ẹ̀gbọ́n Sunday tí ó wà lẹ́yìn ẹ wo mọ́mì wọn inú ìbànújẹ́ ọkàn ni ọ̀tá wọn wà. ẹ̀yin náà ni ẹ ti ń ṣe bọ̀ ní àtijọ́ ọjọ́ yìí ẹ ran ìdílé alàgbà mi lọ́wọ́ tí a lè pè wọ́n ní olórí ẹbí alàgbà Samson Adéyẹmí àti mọ́mì wọn àti àbúrò wọn Sunday kìíní. Sunday Ògúnsanwó ẹ̀yin ọmọ Ògúnsanwó ní ìlú Ẹ̀pẹ́ ẹ ran ọmọ yìí lọ́wọ́ ẹ má jẹ́ kí Sunday ẹ má jẹ́ kó kú sí orí ààrẹ yìí. kí ni ìnilára ṣe é gbọ́ kí ni àmọ̀ tí Sunday fẹ́ dà fún orílẹ̀-èdè yìí ní ẹ̀yìn ọ̀la kò wá sí nǹkan tó bá tẹ̀ wá jẹ́ pé bóyá mọ́mí Sunday ló tiẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká gbẹ́sẹ̀ kúrò lórí mọ́mí Sunday káwò pé ọmọ yìí gangan lélẹ́yìí ògo ìdílé yìí kí la mọ̀ tí Sunday fẹ́ dà ní ọ̀la ẹ̀yin àgbàlagbà sọ pé ènì la rí kò sẹ́ni tó mọ̀la Sunday ní agbára Ọlọ́run ọba Ọlọ́run á gbé ẹ dìde Ọlọ́run á ràn aláàánú sí ẹ. Sunday báwo wá ní ìtàn yẹn báwo lè ṣe ń fi pain yẹn báwo lè ṣe ń fi àwọn. ó ń dùn mí gan ìtàn yẹn ń dùn mí nítorí egbò kan yìí wà níbí báyìí náà. ní ọwọ́ ìsàlẹ̀. bẹ́ẹ̀ni omi abẹ́rẹ́ yẹn òun là ń fi sí. egbò yẹn ṣé ọjọ́ ìgbà abẹ́rẹ́ tatanus báyìí. mo gbà abẹ́rẹ́ tatanus. o gbà abẹ́rẹ́ tatanus ewu gidi lélẹ́yìí torí pé egbò yẹn kòkòrò tatanus ò gbọdọ̀ balẹ̀ kòkòrò tatanus ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa ẹ ṣàánú Sunday Ògúnsanwó Sunday báwo lè ṣe ń lọ sí clinic báwo lọ ṣe ń wẹ̀ ìjọ́ kelekele ni ẹ̀ ń lọ sí clinic. ìjọ́ kẹrin lọ ní kí n máa wá ṣùgbọ́n a ṣẹ̀ dé sí ilé ní bíi ọ̀sẹ̀ tó lọ mo dẹ̀ ti lọ ní àná wọ́n lọ bá mi wẹ̀ mo lọ lánàá mo jí. àná ọjọ́ wo lànà yẹn. àná ní ṣé Saturday àbí Friday. Saturday sà ní àná Saturday. mo lọ tí mo dé. ló lọ tí ó dé tó bá lọ sí clinic yẹn tó bá dé o mọ̀ pé nísìnyí o lè fẹsẹ̀ rìn jáde ọ̀kadà náà o lè gun ọ̀kadà bí èèlò ni owó tó máa ń gbé ẹ lọ tó máa ń gbé ẹ bọ̀ àti owó tó máa sọ ní clinic tó máa ná tó máa ṣe gbogbo ẹ̀. 10,500 naira. 10,500 ló máa ná ní every Saturday ká sọ pé Saturday ló fẹ́ máa lọ síbẹ̀ 10,500 naira báwo ló ṣe wá ń jẹ báwo ló ṣe ń mu. bí ń jẹ bí ń mu gbogbo àwọn ẹbí mọ́mì mi ni wọ́n pè ṣùgbọ́n wọn ò ṣe kankan àbọ̀dá mi ló ń gbọ́ gbogbo báyé ń jẹ báyé mu bọ̀dá mi náà wọ́n ti jẹ gbèsè káàkiri ìlú gbogbo wọn náà wọ́n ń sọ̀rọ̀ sí wọn. Sunday mama ẹ má sunkún mama ẹ má sunkún Sunday ṣé o mọ̀ pé èmi náà feel pain ẹ ẹni tí èèyàn máa sunkún wá bá wọn ò gbọdọ̀ bá lẹ́nu gbé ni lágbára Ọlọ́run egbé tó kélé ni tó bá máa di ọ̀la wà á rẹ́rìn ayọ̀ gbogbo ìdílé yìí máa rẹ́rìn ayọ̀ lápapọ̀ látọ̀dọ̀ alàgbà mi Samson Adéyẹmí wá sórí ìwọ tó jábì gbẹ̀yìn kò sí sẹ́nì kankan tó máa kúkú ọ̀wọ̀wọ̀ nù yín ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo gbogbo inú ilé tí mo wà yìí
ọmọ mi gan tó wà lẹ́yìn kámẹ́rà òun gan ń sunkún kọ́lọ́ má jẹ́ kí a sunkún. Ẹ wo Sunday bó ṣe ń ṣe, ẹ wo mọ́mì wọn bó ṣe ń ṣe, ẹ wo ẹ̀gbọ́n Sunday bó ṣe ń ṣe, ẹ wo àkọ́bí wọn tó jẹ́ olórí ẹbí. Nígbà tá a wá ṣe fọ́nrán jáde àwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣó yẹ kí Samson kó gbé ẹbí ẹ̀ sórí orí ayélujára. Nígbà tí yóò gbé ẹbí ẹ̀ sórí ayélujára, nígbà tí wọ́n ń pè yín fún ìrànlọ́wọ́, ṣé ẹnì kankan dìde sí i? Ó túmọ̀ sí wípé ẹ ń fẹ́ kí ìdílé Sunday, ẹ fẹ́ jẹ́ kí Sunday kó ṣaláìsí ni, ẹ fẹ́ jẹ́ kí Samson Adéyẹmí kó gbógun lọ ni, ẹ fẹ́ jẹ́ kí mọ́mí wọn kó ronú kú ni. Nǹkan tí ẹ torí ẹ sọ wípé ṣó yẹ kó jáde, kò yẹ kó sọ̀rọ̀. Ẹni mélòó nínú yín ló dìde ìrànlọ́wọ́ fún alàgbà Samson Adéyẹmí? Ẹni mélòó ló dìde fún alàgbà Sunday Ògúnsanwó láti inú oṣù kọkànlá tó ti wà lórí ààrẹ títí di ọjọ́ tòní? Kò sẹ́nì kankan. Ṣùgbọ́n gbà tá a ṣe fọ́nrán náà, ẹ ṣe máa gbọ́rọ̀ lẹ́nu alàgbà Samson Adéyẹmí. Nígbà tá a ṣe fọ́nrán náà ṣe ìrànlọ́wọ́ díẹ̀ kínkínní fún wa, nítorí pé tó bá jẹ́ pé kò ṣe pé látara fọ́nrán tí a ṣe ni. Ológun clinic tó lọ ní àná sátidé, kí ni déètì àná náà? Clinic tó lọ ní àná sátidé 14 ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 kò má bá lè lọ rárá. Kí la wá mọ̀ tó bá wá lọ, kí la mọ̀ tó lè ṣẹlẹ̀? Òun ló ń sọ wípé egbò wà nínú ìtàn yẹn, ó dẹ̀ wà rísìkì torí pé tátánọ̀sì ò gbọ́dọ̀ kó wọnú ẹ̀. Lágbára Ọlọ́run ọba, ẹ̀yin ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe fẹ́ máa náwó sí wa báyìí, irú owó báyìí wọn ò ní ìgbàfẹ́ nìkankan yìí o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé ẹnìkankan wa. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé, ẹ̀gbọ́n Sunday Ògúnsanwó àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn ni wọ́n wá sórí ètò mi tí wọ́n wá ké gbàǹjarè, tí wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin ọmọ Nàìjíríà pé ẹ jọ̀ọ́ ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, ẹ má jẹ́ kí àbúrò mi tí ń ṣe Sunday Ògúnsanwó àti ìyá mi àti èmi ká bá ogun tí ó ń jà wáyé lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ kì í dùn lẹ́yìn kéèyàn gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọlọ́rọ̀. Bọ́dà ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́sà. Ọmọ tí ó lásídẹ́ǹtì tí a mọ̀ sí Sunday Ògúnsanwó, lẹ́ẹ̀kan sí báwo ló ṣe jẹ́ sí yín? Àbúrò mi ni. Àbúrò yín ni. Tó jẹ́ last born mọ́ mi. Last born mọ́ mi yín. Bẹ́ẹ̀ni. A ti gbọ́ ọ̀rọ̀ tí ó pọ̀ ní ẹnu Sunday. Bàbá ká máa pẹ̀pẹ̀ lọlé olóró. Báwo ni ẹ ṣe ń jẹ? Báwo ni ẹ ṣe ń mu báyìí? Nítorí pé ọ̀rọ̀ tó pọ̀ láti sọ nínú interview tó kọjá. Àkọ́kọ́ ń bẹ̀, ta ṣe ń jẹ, ìdí ta ṣe ń jẹ, ta dẹ̀ ṣe ń mu. Torí mo ò sí pẹ̀lú wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ, iṣẹ́ Olúwa ni mò ń ṣe. So nǹkan tó jẹ́ kí n ké gbàǹjà sí gbogbo ọmọ Nàìjíríà pé kó gbà wá nígbà tí ọ̀rọ̀ yẹn tó ti sú mi, tí mo mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́, tí mo rí pé kò síwájú, kò dẹ̀ sí ọ̀nà, kò sọ́ọ̀tún, kò sósì, pé gbogbo ẹ̀ Ọlọ́run yẹ kó dí. Mo ṣe wá sọ wípé káwọn ọmọ Nàìjíríà kó gbà wá. Àkọ́kọ́ ń bẹ̀, kí n tó ṣe, mo ti rò sọ́ọ̀tún, mo dẹ̀ ti rò sósì wípé nǹkan tí mo lè ṣe náà nìyẹn. Mo di gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe. Tọ́wọ́ kọ́bọ̀ tí mo dẹ̀ ń rí, orí wọn náà ni mo lè pé kí àwọn náà lè wà òkè, kí ìyá náà lè wà òkè. Iṣẹ́ ìránṣẹ́ bó lẹ ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ inú ìjọ wo? Ṣé ìjọ Kérúbù? Inú ìjọ Celestial ni mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́. So àkọ́kọ́ ń bẹ̀, ìgbà tí mo wá sórí ètò pé káwọn ọmọ Nàìjíríà kọ́ gbà ní ọjọ́ tí mo kọ́kọ́ wá, tí àwọn rí, àwọn kan blame mi, mo dẹ̀ fẹ́ sọ wípé kò yẹ kẹ́ blame mi. Mo dẹ̀ fẹ́ kẹ́ blame mi torí pé wọ́n ní aṣọ tí mo wọ̀ wá kò yẹ kí n wọ aṣọ sẹ̀lẹ̀ wá. Àwọn oríṣiríṣi àwọn sẹ̀lẹ̀ náà ló rí wa nínú condition yìí, tọ́mọ̀ pa wà nínú condition yìí, kò sí ẹni tó ràn wá lọ́wọ́ nígbà yẹn. Mo dẹ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí, àbí ẹ̀yin ò jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ wà nínú condition wọn. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, mo post ẹ̀ sórí status mi lórí WhatsApp. Àwọn èèyàn gan sọ wípé kò yẹ kí n post ẹ̀. Mo ní àbúrò mi ni pé mo ṣe wà iṣẹ́ Olúwa mo ń ṣe. Ṣé àwọn tó ní kò yẹ kẹ́ post ẹ̀yẹn èlò ni wọ́n fún yín nínú? Kò sẹ́nibọ̀dì tó wọnú DM mi wá pé káwọn tiẹ̀ fi ràn yẹn lọ́wọ́. Mo wá gbọ́ voice note kan tí obìnrin kan sọ̀rọ̀, èlò lóbìnrin yẹn fún yín nígbà tí? Kò sí oye tí wọ́n fún mi, anybody ò fún mi ní owó. Látọ̀dọ̀ bàbá Sunday Ògúnsanwó ńkọ́? Láti ọ̀dọ̀ dádì wọn, tí bá pè gbogbo owó, mo ṣáà ní kó máa kọwó yẹn sí ibì kan. Gbogbo ìgbà tí mò ń pè, wọ́n sọ pé 33,000 ní gbogbo owó tí wọ́n send. Oṣù kélòó ni incident yìí tó ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ ní November 17. November 17. Nígbà tó ṣẹlẹ̀ November 17 ọjọ́ kélòó ni dádì ẹ̀ gbọ́? Nígbà tó ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ọjọ́ yẹn ni ìgbà tí wọ́n pè wọ́n, mo sọ pé ṣe ti pè dádì wọn, wọ́n náà wọ́n ti pè wọ́n. Mo wá ní kó fún mi ní nọ́mbà, wọ́n ṣẹ̀ wá send nọ́mbà, èmi ṣẹ̀ṣẹ̀ mo wá fúnra mi torí
nọ́mbà àwọn mo ní nọ́mbà àwọn tẹ́lẹ̀ but mo change phone àwọn nọ́mbà kọ̀ọ̀kan ò sí ń bẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ mo wá pè wọ́n ní on the 17 yẹn wípé ọmọ yín ní accident pé Abẹ́òkúta ló wà ọ̀dọ̀ mi ni wọ́n ń gbé ibi tó ti ó fẹ́ lọ wá nǹkan tó máa jẹ pé even though ó ti ṣiṣẹ́ gan kó pè yín gbà yẹn náà pé òun ti ṣiṣẹ́ òun ti kọ́ṣẹ́ tán òun dẹ̀ nídìí irinṣẹ́ pé ìgbà tí ò dẹ̀ ságbára ló fi lọ ohun àtowójọ ibi tí ó lọ ọ́zù ni ó fi last dent mo wá pè wọ́n sọ wípé àwọn ò ní owó lọ́wọ́ pé fún dògan àwọn ò tí gba sálárì wọ́n á sọ wípé èmi gan fúnra mi tí mo ṣe wà kò sí owó lọ́wọ́ mi pé owó tí mo lọ yá owó tí mo dálẹ̀ nígbà tó pè mí ni pé owó yẹn dèrè a máa dá padà wọ́n sọ pé àwọn ò ní owó lọ́wọ́ bí abẹ́ ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹrin lọ́sẹ̀ ni wọ́n sẹ́ndì 5,000 sí wọn. tí bá wá pé nígbà tí ọ sẹ́ndì 5,000 yẹn sí ẹ̀yin ò sẹ́ndì àdírẹ́sì ibi tí sí wọn àdírẹ́sì tó àbúrò yín wà. wọ́n béèrè lọ́wọ́ mi pé ibo ló wà mo sọ fún wọn pé Abẹ́òkúta ló wà pé kẹ wá wù. ṣé ẹ̀yin sẹ́ndì àdírẹ́sì sí wọn. èmi ò sẹ́ndì ẹ̀ sí wọ́n wá sọ wípé àwọn ń bọ̀ pé ṣùgbọ́n kò sí owó lọ́wọ́ àwọn táwọn fẹ́ fi wọ mọ́tò. mo sọ fún wọn wọ́n ní àwọn fẹ́ wá pé ṣùgbọ́n kò sí owó lọ́wọ́ àwọn táwọn fẹ́ fi wọ mọ́tò ìgbà tó ti di ọjọ́ kẹta mo tún pè wọ́n wípé ọmọ yín ẹ wá wo ọmọ yín wọ́n ní kò sí owó lọ́wọ́ àwọn táwọn lè fi wọ mọ́tò wá sí Abẹ́òkúta. Sunday ó yá fẹ̀yìn lélẹ̀ ẹ bá ń gbé pílẹ̀ sí ibi ìgbèrí ẹ̀ fẹ̀yìn lélẹ̀ Ọlọ́run ò ní ní ẹ lára ṣó gbọ́ Ọlọ́run ò ní ní ẹ lára ọ ní ẹ máa bá wọn yín lọ. so wọ́n ní kò sí owó lọ́wọ́ àwọn táwọn fẹ́ fi wọ mọ́tò wá sí Abẹ́òkúta ìgbà tó tún di bí ọjọ́ kẹrin àbọ̀jọ́ kẹfà mo tún pè wọ́n ní àwọn ò lówó lọ́wọ́. báwo lẹ̀yin ṣe wá ń ṣe tẹ́yìn fi ń send owó sí wọn. ibi tèmi wà ní ibi tí mo wà mo ti ń send gbogbo àwọn owó tí mo rí mo ti ń send. ṣé ìgbà ibi tẹ́yìn wá yẹn owó tẹ́yìn send ṣé ẹ̀ ń gba sálárì ibi tẹ́yìn wà ni. tí bá mo ò gba sálárì o nínú iṣẹ́ Olúwa kò sí sálárì ẹni tó bá sọ pé kò sí sálárì nínú iṣẹ́ Olúwa bí pé ká gbàdúrà fún yàn ká ṣe pé àfihàn káwọn èèyàn owó wa ṣùṣù kọ́ ṣe ìtọrẹ àánú fún wa. òun ni kò yẹ kó bóyá tó ti bá parí ẹ má gba parí pé èèyàn gbà kankan. ìgbà tí mo wá rí wípé ìnira yẹn pọ̀ àwọn tí mo jẹ ní gbèsè gan even though gan ni wọ́n wà wọ́n lè máa àwọn ní wọ́n wò mí báyìí wọ́n rí fídíò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe. inú àwọn tẹ́ jẹ́ ń gbèsè yẹn inú àwọn tí mo jẹ́ ń gbèsè. ẹni tẹ́ jẹ́ ń gbèsè yẹn nígbà yẹn má bínú ìjẹsẹ̀ sọ fún pé ẹ wà ní condition bá kan. mo ò lè sọ fún pé mo wà ní condition báyìí nítorí pé owó tẹ́ wà lọ́wọ́ ẹ̀. kí n sọ pé owó yẹn owó àjọ ni owó àjọ ni mo jẹ nìyẹn so orí condition yìí náà dẹ̀ mú torí ìgbà tí kinní yẹn tí ọjọ́ tó pè mí tó bẹ̀rẹ̀ sí ní sunkún wípé kò sí nǹkan táwọn fẹ́ jẹ kò sí oògùn ìnira yẹn pọ̀ fún wọn pé kí n jọ kí n ṣàánú òun ni mo fi sẹ́ndì owó yẹn náà ni owó yẹn fi bá ibẹ̀ lọ owó yẹn fi bá ibẹ̀ lọ so láti ìgbà yẹn kí n lọ yá owó àìmọye owó ni mo ti yá ẹlòmíì gan nínú ó tún wá ṣe mí láàánú wípé àwọn tó ń sọ̀rọ̀ tó comment wípé mo máa ṣe gbé family mi wá sórí internet ẹlòmíì mo béèrè 2,000 lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé àwọn ò ní ẹlòmíì lásán kò mo béèrè data gan lọ́wọ́ ẹ̀ pé at least kí n sọ fi message àwọn kankan tí mo lè béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹlòmíì sọ pé òun ò ní ìtorí ẹ̀ mo ṣe wo sọ́tún wo sósì wípé kò sí nǹkan téèyàn máa ṣe sí wípé at least ẹni tó bá jalè ló kọ ọmọ jẹ mo dẹ̀ fẹ́ jalè mo dẹ̀ fẹ́ kí anything ó stay ní iṣẹ́ ránṣẹ́ tí mò ń ṣe. ṣé ẹ mọ̀ pé mo sọ ọkọ̀ fún lọ́jọ́ ẹ̀ mo ní màmá tá a bá fẹ́ gbìyànjú wá sórí ètò wa tá a bá interrogate ó ní ọ̀rọ̀ kan tá a máa mú nù ọ̀rọ̀ tí mo mú nù ọ̀rọ̀ wọn òun ló jẹ́ kí n gbé wọn wá sórí ètò wa ẹ béèrè lọ́wọ́ wọn àgbà kọ́bọ̀ àgbà tọrọ báyìí ń lọ bọ́ àṣẹ ń bọ̀ yìí àgbà tọrọ àgbà kọ́bọ̀ ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ò fẹ́ ṣe fraud nǹkan tọ́lọ́run ò sọ fún wọn àwọn ò fẹ́ sọ òun ló jẹ́ kí inú mi dùn láti ń rúnṣẹ̀ sí orí ọ̀rọ̀ yìí bàbá Sunday Ògúnsanwó ẹjọ́ nítorí tọ́lọ́run ọba ẹ bá a ṣàánú àwọn ọmọ tí ẹbí pàápàá jùlọ lórí Sunday Ògúnsanwó tó wà lórí ibùdílé àbíkú náà pé lórí kíní àkété ààrẹ títún ẹ̀ tó ṣẹ́ yìí ẹ bá a ṣàánú ẹ̀ ká má jẹ́ kí Sunday Ògúnsanwó ká má jẹ́ kó bá ààrẹ yìí lọ ìnira yìí pọ̀ jù ọ́ láìpẹ́ yìí lẹ́yìn àwọn fọ́nrán tá a bá ṣe a máa ṣó gbogbo bí oògùn ṣe tó tí wọ́n ń lò àwọn oògùn kan wà tó yẹ kó ti rà tí ò rà àwọn kan wà tó yẹ kó máa mu bí oògùn olómi kò rà kò róúnjẹ jẹ lásìkò mo béèrè nǹkan tí wọ́n jẹ ní àárọ̀ yìí wọ́n ní Sunday Ògúnsanwó ẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó mu gàárì lẹ́ni ọjọ́ ìsinmi ọjọ́ 15 oṣù kejì
ọdún 2026 ó yẹ ká láàárẹ̀ tó wà lórí ààrẹ kó jẹun gidi kó lè lo oògùn nígbà tó bá lo oògùn ní ibi tí ó ní egbò nínú náà ló máa bẹ̀rẹ̀ sí ní sọ ibẹ̀ náà ni eegun máa pàdé ra wọn lágbó ọlọ́run ọba ọlọ́run tí ó ṣe bó ṣe wà yìí á gbé Sunday á gbé dìde ní àìpẹ́ yìí. ẹ kọ́lẹ̀ àǹtí mi. ẹ kọ́lẹ̀. kí ni orúkọ yín? Olúwaníṣọlá Simiat Ògúnṣọlá lórúkọ mi. Olúwaníṣọlá Simiat Ògúnṣọlá. báwo lẹ ṣe jẹ́ sí arákùnrin Sunday Ògúnṣọlá yìí? ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ sà. ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ jẹ́? bẹ́ẹ̀ ni sà. àtìgbà wo ló ti wà lórí àkètà àìsàn yìí? àti November 17 last year. November 17 last year. bẹ́ẹ̀ ni sà. ó túmọ̀ sí pé gbogbo gba ọdún kérésì àti new year yẹn ibẹ̀ ibi tó orí àkètà àìsàn ni ibi tẹ́ tí ń tọ́jú ẹ̀ ní lẹ́wà. báwo lẹ ṣe wá ń jẹ báwo lẹ ṣe ń mu? bá a ṣe ń jẹ bá a ṣe ń mu kò ṣẹ̀yìn Ọlọ́run kò ṣẹ̀yìn bọ̀dá mi o. bẹ́ẹ̀ ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu kò ṣẹ̀yìn Ọlọ́run kò ṣẹ̀yìn bọ̀dá yín. bẹ́ẹ̀ni. ìwé mélòó ni wọ́n kà? ó jáde jẹ́ SS2. SS2. bẹ́ẹ̀ni. kí ló tó lọ́mọ? ìgbà tí ó ti di pé agbára yẹn ibi tó dé nìyẹn so. tó yẹ pé mọ́mí yín nìkan ló ń rán yín lọ sí skul iṣẹ́ wo ló wá kọ́? mo kọ́ iṣẹ́ kankan. kí ni nǹkan tó wá fẹ́ ṣe báyìí? ní agbára bọ̀dá mi so wọ́n ní àwọn máa bá mi wá owó àwọn máa bá mi open store máa wà níbẹ̀ so lágbára yẹn náà lọ ti rò pé kínní so owó tó dẹ̀ ń wá orí àbúrò mi náà lọ dalé last time lọ ti rò pé àwọn máa kó fún mi máa open store so gbogbo owó tó dẹ̀ wá dẹ̀ rèé orí àbúrò mi lọ dalé lórí. ẹ kọ́ ọ̀rọ̀ mọ́mọ́. Yes sir. kí ni orúkọ yín? orúkọ mi ni ìyá Samson ìyàwó gbẹ́bàmọ́ ní ìlú Ẹ̀pẹ́ ní Ìgbòoyè. ìyàwó gbẹ́bàmọ́ bẹ́ẹ̀ni ní ìlú Ẹ̀pẹ́ ní Ìgbòoyè. báwo ni ẹ ṣe jẹ́ sí arákùnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí? ọmọ mi ni láti gbọ́n mi ni. àbígbẹ̀yìn ni? bẹ́ẹ̀ni. màmá ẹ ní inú oṣù kọkànlá ni ó ti wà lórí. bẹ́ẹ̀ni. báwo ni gbogbo àwọn owó bí ẹ ṣe ń san owó bí ẹ ṣe ń ṣe bí ẹ ṣe ń jẹ bí ẹ ṣe ń mu láti ra oògùn báwo ló ṣe jẹ́? ìkíní náà ó kọ́ṣẹ́ nílùú Ṣàgámù. iṣẹ́ wo ló kọ́? télọ̀ ló kọ́. irú aṣọ télọ̀ wo ṣaṣọ ara ni? aṣọ ara. so mo wá tọrọ àyè mo wá ní kí ọ̀gá ẹ̀ fún láàyè nígbà tí ọ̀gá ẹ̀ ní kó wá gbààyè. ṣé ńgbà kan tó di pé ọ̀gá ẹ̀ ní kó wá gbààyè ẹ̀ ń rí pé ó ti mọṣẹ́ yẹn dáadáa? ó ti mọ̀ dáadáa. bọ̀dá ẹ̀ pápá gbéṣẹ́ fún ọ̀gá ẹ̀ ní kí bọ̀dá ẹ̀ gbéṣẹ́ fún ó gbéṣẹ́ fún ó bá rún bọ̀dá ẹ̀ wọ̀ mo wá béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ pé báwo ni òní ò ti mọṣẹ́ mo ní òkè kó bá mi fún ní ààyè kó lọ kó wá kọ́ jọ́ọ̀bù torí bí mo ṣe wà yìí agbára mi ò gbé mọ́ torí mi ò ń ṣe ọ̀lẹ mo ní ṣọ́ọ̀bù bàbá olódògùn sí mo tún gba ibi ọ̀gẹ̀dẹ̀ lọ pé kí n lọ máa ra ọ̀gẹ̀dẹ̀. nígbà tẹ ní ṣọ́ọ̀bù yẹn kí ni àwọn nǹkan tẹ̀ ń tà bẹ́ẹ̀? provision mò ń tà. níbo lẹ ti ń tà máa? ìlú Ẹ̀pẹ́ yẹn náà mo ti ń tà. ok ma. àwọn ẹ̀gbọ́n mi àwọn fámìlì mi wọ́n lè rí sọ sí nígbà tó dògùn sí yẹn bùrọ̀dá mi pẹ̀lú mọ́mì mi wọ́n pè torí mi ò ní dádì mọ́ ń gbà yẹn. ok pé kí ni rísìn kí ni ìyàwó ẹ̀ ṣe fún ẹ tí ọjà ẹ̀ fi lọlẹ̀ oníwọ̀n mọ́ ń pa bùrọ̀dá mi yẹn wá sọ fún ní jọjọ́ ẹ̀ lọ́wọ́ pé àwọn máa pe ọlọ́pàá ibi báyìí lọ́lọ́pàá máa ti wá gbé ó ṣẹ̀ wá jẹ́wọ́ wọ́n ní kí ni ìdí onítorí pé kémi má bàa ní ọlá ju òun lọ ló ṣe dá ogun kò sí bí ìṣẹ̀lẹ̀dá ẹ̀ wà níbi tí mo parọ́ mọ́. kẹ́yìn má bàa ní ọlá ju àwọn lọ torí ẹ̀ làwọn ṣe dá ogun sí ọjà láti gbà yẹn mo kọ́kọ́ fẹ́ bá ọjà yẹn lọ ni àwọn èèyàn mi ṣáà ń fẹ́ tì mí wọ́n tì mí lẹ́wọ̀n ṣe gbogbo ẹ̀ títí débi pé ìgbà tí ìyẹn kọjá lọ ẹ̀gbọ́n èyí tí mo bí òun tẹ̀lé eléyìí jẹ́ ẹ̀gbọ́n àwùjá àbúrò èyí tí mo bí òun tẹ̀lé àánú olúwa lórúkọ ẹ̀ ọmọ yẹn sick torí èní kó jáde ó máa dẹrù wá síta àwọn fámìlì ẹ̀ ti sọ wọn ò rí sọ sí ní gbogbo àwọn ìlú àdúgbò. màmá ẹ má sunkún màmá ẹ má sunkún. ọ̀wá pé wá pé ṣojú òun ti wá ní tí n bá ti lè wá nínú oyún báyìí mo ń ní kí n bímọ sojú pọ ìgbà tí mo ti bí eléyìí sọ́tọ̀ tẹ́lẹ̀. torí ẹ̀ lẹ́jẹ̀ ń forí rọ pé mo fi orí rọ wọ́n má bàa sọ pé ibi ìṣẹ̀lẹ̀ nọ́kọ̀ káàkiri. bẹ́ẹ̀ni tí n bá ti lè wà nínú oyún báyìí mo máa dẹrù mi síta ìpẹ́ náà ọmọ mi àsùnmọ́ kó dílé dádì mi
ibẹ̀ máa ti lọ tọ́ oyún. Ibo nílé dádì yẹn? Ẹ̀pẹ́ náà ni Okay. ìlú kan náà. So títí mo wá lọ ń ta ọ̀gẹ̀dẹ̀. Mo fi ń tọ́ àwọn ọmọ yẹn kó rí àwọn ọmọ yẹn ní títì kó lé wọn padà. Nígbà tó yá ṣe ló jáde lọ kò wálé. 300 naira mò ń gbà lówó oúnjẹ láàárín ọ̀sẹ̀ kan ń gbà yẹn. Kò wálé, kò ṣe nǹkan kan. Gbogbo àyàn wa ń béèrè lọ, mo ní mi ò rí, mo ti pè. So wá sọ fún ọ̀rẹ́ mi pé kí n kó àwọn yẹn sílẹ̀ kó wọn á tọ́ wọn. Gbogbo yìí máa bá ti ń lọ. Kí máa bá tèmi lọ. Kí ló sọ pé ìṣe gangan? Kò sọ nǹkan kan o. Gbogbo àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ kò rí sọ sí. Wọ́n fẹ́ ọmọbìnrin kan báyìí ń gbà yẹn. So kò rí sọ sí. Mo wà ní ṣọ́ọ̀ṣì ní ẹ̀gbẹ́ òjìnà sí ilé ọ̀dọ̀ wọn. Mò ń gbé ń bẹ̀. Nígbà tó yá mo kọ́kọ́ lọ sí Èkó. Nígbà tó yá mo ní ojú mi ò ká ọmọ yìí ń padà. Débi pé tí àwọn ẹ̀ bá kí mi ní títì, iṣẹ́ ló máa nà àbí kó lé wọn jáde lóru ọ̀gànjọ́. Kí ló dé? Torí pé wọ́n kí mi, mo wá mú lọ sí woman rights. Okay. Àwọn woman rights yẹn wọ́n dẹ́bi fún pẹ̀lú ẹ̀ náà kò change. Wọn kábíyèsí ìlú wa pè ó nà lórí ọ̀rọ̀ yìí kò change. Mo ṣe wá kúrò níbẹ̀ nìyẹn tí mo wá rọra sún sí bí ìlú kejì sí ìlú kẹta fún. Gbogbo yẹn lọ bẹ́ẹ̀ yẹn, èmi mò ń dá bùkátà wọn gbé àti jẹ àti mu àti ṣiṣẹ́. So títí èyí tó wá tẹ̀lé, èyí tí eléyìí tẹ̀lé ìyẹn wà lọ́nà jíjìn díẹ̀ báyìí. Ìyẹn ni Túráyà àbí kí lórúkọ ẹ̀? Bísọ́lá. Bẹ́ẹ̀ ni. So ìgbà tọ́mọ yẹn fẹ́ ṣe freedom kó tó di pé ó travel, mo pè é, mo ní ó fẹ́ ṣe freedom. Mo wà ní Delta nígbà yẹn lọ́hùn, iṣẹ́ gbé mi lọ sí Delta. Mo ní ọmọ yẹn fẹ́ ṣe freedom nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Báwo lo wo irinṣẹ́? Ìwọ náà ò náwó o ṣe kí n kọ́ o. Ìlú kan náà ni o. Mo wá ní Delta sí Delta mẹ́. Bẹ́ẹ̀ ni ní Ẹ̀pẹ́. Okay. Èmi mo wà ní Delta. Ọmọ ẹ̀ wà ní Ẹ̀pẹ́ nígbà náà. Mo wá pe ẹ̀gbọ́n ẹ̀ yìí. Mo ní báwo lọmọ ẹ̀ ṣe fẹ́ ṣe freedom. Ẹ̀gbọ́n ẹ̀ ló tẹ̀ ń fi mi pé kí n jẹ́ kó ọmọ ẹ̀ ṣe freedom kan kí nǹkan tá bá ní. Ìgbà tí bàbá ẹ̀ ní òun ò dá sí, mo wá send owó sí ètò òun náà ní olùfira irinṣẹ́ àṣàgádà òjò ọmọ ẹ̀ ṣe freedom kò wá síbẹ̀. Kò lọ síbi tọ́mọ ẹ̀ ti ń ṣe freedom. Àbí ẹ̀yin lẹ lọ sọ fún un pé ọmọ yín fẹ́ ṣe freedom ní déètì báyìí? Mo pè é. Lórí fóònù. Ọmọ ẹ̀ tún pè é. Ṣé ẹ máa gbọ́, ṣé kìí ṣe pé ṣe lẹ rán èèyàn sí wọn? Mi ò rán èèyàn sí, èmi gangan mo pè é. Okay, ẹni ṣòun lẹ́mọ̀. So mo tún ní kí ọmọ ẹ̀ pè ó tún pè é. Mo ní kí ẹ̀gbọ́n wọn pè ó tún pè é. Ọjọ́ freedom gangan ọmọ ẹ̀ tún pè é kò wá. Ọ̀gá ọmọ tún pè é kò lọ. So gbogbo yẹn wá kọjá. Ìgbà táwa wà l'Abẹ́òkúta yìí mo wá mú eléyìí. Ẹ̀gbọ́n ìpọ́pà ló hustle pé a lè máa wọ ọkùnrin ni kí n jẹ́ kó lọ kọ́ṣẹ́. Ó wá run párin sẹ̀ síbẹ̀. Ó wá lọ kọ́ṣẹ́ yẹn. Ọ̀gá ẹ̀ náà tó kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọlúwàbí ni èèyàn Ọlọ́run ni. Òyìn náà ti wà lẹ́yìn. Ní ọ̀gá Sunday ó ṣe gudugudu méje fún wa yàyà mẹ́fà. Bíi pé ẹ̀jẹ̀ mi ni, bíi pé àbúrò mi ni, bíi pé ọmọ mi ni. Ní ọ̀gá Sunday ó mú síra ó ṣe gbogbo ẹ̀. Ìgbà tí ó dẹ̀ kọ́ṣẹ́ tán wọ́n á pè pé ìjọ tó rọ Ọlọ́run jẹ́ kí ọmọ ẹ̀ wá kọ́ job tí ó máa fi ṣe freedom. Tó agbára mi ò ṣe kínní. Ìwòṣìṣẹ́ iṣẹ́ Olúwa mo dẹ̀ padà sí. So ibi tó ti wá kọ́ ṣe ibi tó ti dé tó ti lọ tó láàárọ̀ ọjọ́ yẹn tó ń lọ ni ó ti pàdé lọ́tà ìtì pàdé àgbákò yìí. So ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ wọ́n ṣe rọ́ṣẹ̀ lọ sí hospital tó gbé lọ síbi tó máa ti tó ibẹ̀ láti náwó gan. Àwọn èrò ibiṣẹ́ wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà. So ṣùgbọ́n èyí tún kù ibì kan. Ẹ̀gbọ́n ẹ̀ náà ó ṣe gudugudu méje tó bá ń bọ̀ báyìí ó máa báàgì méjì ó máa fi dẹrù wá fún wa. Towó tó bá dé á fi gáàsì á ṣe gbogbo ẹ̀. Tógun ibẹ̀ la wà títí tá fi dé ní ìjẹrin. Báwo lè ṣe nígbà tẹ́ fẹ́ kúrò níbẹ̀ ní ìjẹrin yẹn? Báwo lè ṣe settlement láti kúrò níbẹ̀ nǹkankan owó tí ẹ san nǹkankan báwo lè ṣe rí san? Nígbà tá fẹ́ kúrò níbẹ̀ àwọn tìbí iṣẹ́ wọn yẹn àwọn yẹn ti san owó. Okay. So nígbà tó san owó kò wá sí owó mọ́tò a máa san àwọn owó pẹ́pẹ́pẹ́ kan. Bẹ́ẹ̀ ni kò sí nǹkankan bẹ́ẹ̀. Bọ̀dá ọmọ mi yìí first born mi ìyẹn tó go round ó ń já síbi ó ń já sọ́hún owó àjọkùn wọn kò sí lọ́wọ́ gbogbo ẹ̀ ibẹ̀ ló bá lọ. Owó mọ́tò mo wá pe woman kan ìyẹn sẹ́ndì nínú ẹ̀ sí wa. Mo pe èèyàn kan ìyẹn sẹ́ndì nínú ẹ̀ sí wa.
so òun la fi wọn mọ́tò nígbà tó wá ń lọ ní àná kò sí owó kankan bí ẹ̀gbọ́n ẹ̀ tún ṣe mú sẹ́ẹ̀tì nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní pè 10,000 10,500 torí máa fún dókítà yìí ní 500 owó mọ́tò gocom 10,000 ó dẹ̀ máa ìgbà tó di ní kinní tí ò sí oògùn tó máa lò bí ẹ̀gbọ́n ẹ̀ tún ṣe jáde ní èmi ìfẹ́ mọ ọ̀nà tó gbà bó ṣe ókè nú pọ̀ náà family mi sẹ́ẹ̀dì owó kan sí mi àwa yọ nígbà tí wọ́n rí fọ́nrán tá a post yẹn. bẹ́ẹ̀ ni ó wá lọ ra àrò oògùn díẹ̀ àṣẹ gbogbo ifun pàpà gàrí ló mu láàárọ̀ yìí mo wá ní tó bá tún ń lọ ẹsẹ̀ yìí kò yẹ ká dá dúró síbi tó wà yìí lọ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ẹbí mi náà ẹ gbà mí o bàbá Sunday òun rí wá ń sìn yín o ọmọ ẹ lélẹ́yìí o torí ẹ̀yin ọ̀la ẹ lélẹ́yìí 33,000 ló sẹ́ǹdì sí wa à ń kọ sílẹ̀ bó ṣe ń sẹ́ǹdì ẹ̀ 5,000 kí ni 5,000 ṣe tó ṣe ní ayé ìsìnyí ó dẹ̀ ń ṣiṣẹ́ ó ń gbowó oṣù ó dẹ̀ ń talẹ̀ ìdí nìyẹn tí ọ̀rọ̀ yẹn fi wáyé. ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko káàkiri gbogbo àgbáláyé àwọn ọmọ kóòtù òjìrè ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun lágbọ́ Ọlọ́run bá wà láti ó máa tóbi jù yín lọ Ọlọ́run ò ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó rí àwọn àkọ́tà máa jẹ ni Ọlọ́run ò ní jẹ́ ká pàdé nǹkan tí ó máa jẹ wá Sunday wá nǹkan tó máa jẹ lọ bó ṣe máa jẹ èèyàn kò fẹ́ jalè kò fẹ́ ṣe jìbìtì òun ló ṣe lọ o òun ni ó ṣe pàdé ọ̀tá ìpàdé àgbákò tí ó pàdé tí ìtàn ẹ̀ fi ṣẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí màmá ẹ̀ sọ wọ́n ní àwọn ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n ipá ti pin ẹ̀gbọ́n Sunday sí gbogbo ilé ó ti fi jẹ gbèsè ó ti fọ̀nà jẹ gbèsè inú ilé tí a wà yìí mo bá ìyá onílé sọ̀rọ̀ ìyá onílé sọ pé ó ti tó owó ọdún kan àbọ̀ tí wọ́n ti jẹ sílẹ̀ báyìí tí wọ́n ò rí san wọ́n ti fún wọn níwèé pé kán kú òǹlé tó bá wá kú òǹlé ibo gangan ni wọ́n fẹ́ lọ òun gangan la ṣe ké gbàǹjarè ní ọmọ Nàìjíríà pé ká ẹ gbà wá ẹ má jẹ́ kí Sunday Ògúnṣọwó kó kú ká má jẹ́ kí alàgbà Samson Adéyẹmí kí wọ́n ṣe fraud torí pé Ọlọ́run ò lè ṣe fún wọn náà yìí o àwọn ò lè gbààyàn àwọn ò lè sọ nǹkan tí Ọlọ́run ò sọ torí ẹ̀ náà ní àṣekẹ́ gbàjarè ẹ̀yin ìjọ Sẹ̀lẹ̀ káàkiri gbogbo àgbáláyé ẹ má wo alàgbà ìjọ yín níran ẹ má wo ọmọ ìjọ yín níran torí tó bá dé bójú o á padà dé bá mú lágbọ́ Ọlọ́run ọba Sunday Ògúnṣọwó Ọlọ́run á gbé ẹ̀ dìde ẹ jẹ́ kí àwọn cameraman wa kàn ṣe gbogbo oògùn tí Sunday tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí àtọ́wọn oògùn tó yẹ kó rà tí ò ti rà nǹkan bẹ́ẹ̀ lé ayé yìí nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí mi àti ẹ̀.